mi kan òkè ọ̀hún a máa sọ pé ìkà òfin á kú ìkà òfin á jẹ́ nìyàn bọ̀rọ̀ ìgbà tí ìlẹ́ ní ẹnìkan kan ò rí mi ǹbá dènìyàn pàtàkì wọ́n á ní mo gbéraga bákàrè ǹbá tún ní ń gbérí ọmọ aráyé lè sẹ́ mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ayé ẹ má pa mí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ayé ẹ má pa mí ayé ò ní pa mí kò ní pẹ̀yìn náà o àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ayé ò ní pa yín o a kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Yorùbá wa èyí tó ti gbòòrò tó dòrò tó gbòde tí gbogbo ayé ń gbọ́ níbi tí a ti ń ṣe ìgbéléwọ̀n fún àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá bí wọ́n ti ń kọ́ wọn sí ní ilé ẹ̀kọ́ wọn ibí ni àwọn ilé ẹ̀kọ́ méjì tí sì máa ń fi gagbága láàrin ara wọn tí èèyàn méjì bá ń fa abẹ a sì ti mọ̀ pé ẹni abẹ bá gé lọ́wọ́ òun ní jabẹ́lẹ̀ ẹni pé ẹni tí ilé ẹ̀kọ́ kejì bá ti fẹ̀yìn rẹ̀ balẹ̀ yóò gba ẹ̀bùn gbàmọ́bínú yóò sì máa lọ kò síjà ń bẹ̀ eré ni tẹ́ bá ti dórí ètò láti dáhùn ìbéèrè 10 ọgbà bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ tó bá pegedé tó fi gbọ̀rọ̀ jẹ̀ka yóò gba ẹ̀bùn ipò kínní títí tí a ó fi rí ẹ̀yìn ètò yìí àṣẹbẹ̀rẹ̀ náà ni kò tí ì pẹ́ ní ọwọ́ ọ̀tún mi màá fẹ́ kí ẹ dárúkọ yín ilé ẹ̀kọ́ tẹ́ ẹ ti wá àti iye ọmọ ọdún tí ẹ jẹ́ kí lórúkọ yín. Orúkọ tèmi ni Omidan Olúwajọmílójú ọmọ Adéyẹmọ. Omidan Olúwajọmílójú ọmọ Adéyẹmọ. Omidan ni àwọn ọlọ́mọge tó ṣe wípé wọn ò tí ì lọlé ọkọ omi tó ń dán wọ́n sì wà ní òpépé. Ọmọ ọdún mélòó ni yín? Mo jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún. 17 ìlú wo lẹ ti wá? Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn lágboolé wo ni agboolé yín bẹ̀? Agboolé Olúẹrú ní agbègbè Agbeni. Ní agbègbè Agbeni ọmọ ẹ̀ mọ ilé lóòótọ́ ó kì wọ́n délédélé. Ilé ẹ̀kọ́ wo lẹ ń ṣojú fún? Mo jẹ́ aṣojú ilé ẹ̀kọ́ ti Grammar Apostolic Faith. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ aládàáni lẹ̀ ń rí tó ń sọ̀rọ̀ báyìí o aládàáni ni o tẹ́ mọ́ sọ pé àwọn ilé ẹ̀kọ́ aládàáni wọn ò mọ Yorùbá sọ wọn ò lólùkọ́ Yorùbá kí ni sọ yìí tó dá múṣémúṣé ju àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba mi gan lọ àmọ́ ẹ má sì mí gbọ́ gbogbo wọn ni wọ́n ń ṣe dáadáa. Ní apá òsì mi ní àyín kí lorúkọ yín? Orúkọ mi ni Omidan Tolúwaláṣẹ ọmọ Òjìfínní. Ṣé èyí tí wàá gba àwọn ọ̀gá mi sórí ètò? Ó dà ọmọ ọdún mélòó ni yín? Ọmọ ọdún 17. 17 ajẹ́pẹ́yìn méjèèjì ọmọ ọdún kan lẹ́yìn méjèèjì. Ìlú wo lẹ ti wá? Ìlú Oǹdó. Ìlú Oǹdó. Oǹdó ọmọ ààrẹ yín jàjà fẹ́ mọ́ ń jàjà ẹ̀ ń jàjà ẹ̀ jàjà ẹ̀ jàjà ẹ̀ dà. Ilé ẹ̀kọ́ wo lẹ́yìn náà ṣojú fún? Mo ṣàṣojú Apostolic Faith Secondary School. Ní ìlú Ìbàdàn ìpele kélòó lẹ wà? Ìpele kẹrin ìyẹn ni SS1. Ó dà bẹ́ẹ̀ ìpele kélòó lẹ́yìn wà? Ìpele kẹrin lẹ́yìn náà wà SS1 lẹ́yìn náà wà ẹ káre lá ẹ ti káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Yorùbá wa níbi tí a ti ń kọ́ àwọn ọmọ ní èdè àti àṣà Yorùbá lónìsàn ẹ máa fọkàn bá wa lọ kí a wo ilé ẹ̀kọ́ tí bí àwọn ilé ẹ̀kọ́ yìí bí wọ́n ṣe dáadáa tó nítorí pé àwọn tó yẹ kí wọ́n fi gagbága àárí wọn fún ìdí kan tàbí òmíràn àmọ́ nítorí bẹ́ẹ̀ nítorí àwíjàre kí tó kan lẹ́nu ẹ láǹfààní láti dáhùn ìbéèrè 10 ẹ máa mú ní ìpàsípayọ tẹ́ bá ti mú àwọn náà mú títí tí ó fi pé 10 a sì máa kọ àwọn nǹkan tẹ́ ń gbálẹ̀ àwọn aráalé náà ń wò wá nítorí pé a ò ní fi igbá kan bọ ọ̀kan nínú bó bá ṣe rí náà ni a ó sì ṣe wé alákìíbọ ọmọ lẹ́rù kó má lè rọ ó yá o ètò ti bẹ̀rẹ̀ kí ẹ mú ìbéèrè láti ọwọ́ ọ̀tún mi ẹ mú ìbéèrè. Ìbéèrè 15. Ìbéèrè 15. Ṣé ìbéèrè 15 wà bẹ́ẹ̀? 15. Ìbéèrè 15. Kí ni àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá náà wà ń bẹ̀ o èyí tẹ́ bá ti fẹ́ mú àmọ́ ẹ gbọ́dọ̀ pè wọ́n ní bí Yorùbá ṣe ń pè wọ́n. Ìbéèrè 15. Orúkọ àwọn wo ni wọ́n ń jẹ́ orúkọ yìí? Ọ̀páwọlé. Àwọn ọmọ
tó jẹ́ pé ẹbí wọn ni ó wà nídìí ọ̀pá nílẹ̀ Yorùbá? Ọ̀pá wo? Ọ̀pá àṣẹ bíi ọ̀pá ọba, àwọn tó máa ń gbé ọ̀pá fún ọba. Ọ̀pájọbí? Ọ̀pájọbí náà wọ́n jẹ́ ọmọ ilé àwọn ọlọ́pàá, àwọn tó máa ń gbé ọ̀pá fún ọba. Ó mẹ́ẹ̀ díẹ̀ torí pé àwọn ìdílé ọ̀pá wà lóòótọ́ àmọ́ kì í ṣe nǹkan tó ń pè wọ́n leléyìí. Ó pàkàṣọ díẹ̀ àmọ́ gbìyànjú ṣé ẹ mọ̀ wọ́n bá pèèyàn lọ́pàá wọlé tàbọ́pàjọbí àwọn ìdílé yìí nítorí pé wọ́n tiẹ̀ gbìyànjú láti mọ̀ pé ìdílé kan ló wà tó ń jẹ́ bẹ́ẹ̀ máa fún ní ààbọ̀ nínú odidi kan. Àwọn tí ó dìídì jẹ́ ìdílé ọ̀pá tá a pè ní ọ̀pá wọlé ni àwọn tó ń lùlù. Ọ̀pá tó fi ń lùlù ni wọ́n tán bá tún pè wọ́n ní ọ̀pá á pè wọ́n ní àyàn. Tó ti yé yín àmọ́ àwọn tó di pé dìídì ní ọ̀pá kan tán máa ń mú dání tán máa ń lò inú àwọn ẹ̀sìn Ifá ló wà. Dọ̀pẹ̀mú, dọ̀pámú, àwọn ìyẹn ni wọ́n ní ọ̀pá kan tán pè ní ọ̀pá ọ̀rẹ̀rẹ̀ tán máa ń gbé dání tán máa ń lò tẹ́ bá ti rí nínú àwọn sinimá àgbéléwò tán máa ń jẹ̀ mọ́lẹ̀ báyìí. Gẹ́n ọ̀pá tí wọ́n ń sọ ni. Ẹ fún wọn látẹ̀wọ́, ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ kúṣẹ́. Ẹ mú béèrè. Ìbéèrè méjìlélógún. Méjìlélógún. Béèrè méjìlélógún. Béèrè méjìlélógún. Béèrè méjìlélógún. Àmì ohùn. Fi àmì sórí ọ̀rọ̀ yìí. Màá pe ọ̀rọ̀ méjì. Ẹ dẹ̀ máa fàmì sí i. Igbá. Igbá. Dòré. Kì í ṣe dòré. Igbá ó kẹ̀kẹ́. Igbá. Domi ọ̀sì. Ẹ fàmì sí orí igbá ẹ bá gbà. Rèmí. Ẹ pàtẹ́wọ́ fún un. Ìgbà. 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 Rèmí. Ìgbà. Rédò. Ẹ fún látẹ̀wọ́. Ọgbà àwọn ọmọ ẹ̀ máa mi o. Ó gbà o. Ìgbà. Rèmí. Ìgbà. Rédò. Ẹ mú béèrè. Ọ̀kanléníogún. Ìbéèrè ọ̀kanléníogún. Ìbéèrè sọ báyìí láti inú àṣà. Irú aṣọ wo ni Yorùbá ń pè ní jẹ̀pẹ́? Irú aṣọ wo ni Yorùbá ń pè ní jẹ̀pẹ́? Ẹ ti máa ń gbọ́ orí tẹ̀yìn gan máa fi ṣeré. Wọ́n á ti kọ́ yín ní yàrá akẹ́kọ̀ọ́ gan. Ẹ̀yin lè fọkàn sí i. Jẹ̀pẹ́. Kìnìkan láńpè ní jẹ̀pẹ́. Kìnìkan láńpè ní jẹ̀pẹ́. Aṣọ wo ni? Ṣé ẹ ní àlàyé kékeré tẹ́ ẹ lè ṣe lórí ẹ̀tẹ̀ tẹ́ fi rán mi mẹ́gbẹ̀ẹ́ kan bóyá ẹ fẹ́ gbà? Wíníwíní ojú aago ti pé. Ẹ fi ṣe fàjẹ́. Aṣọ wo náà ń pè ní jẹ̀pẹ́? Ẹ sọ pé ó pakasọ. Ẹ sọ pé ó pakasọ. Ẹ sọ sókè. Ẹ sọ pé ó pakasọ. Ó pakasọ. Aṣọ tó kángun séégún náà ń pè ní jẹ̀pẹ́. Ṣé rí eégún tó bá fẹ́ wọ aṣọ wọ́n máa kọ́kọ́ wọ aṣọ kan tẹ́lẹ̀ torí fẹ́lẹ́fẹ́lẹ́ tó lẹ̀ mọ́ wọn lára dáadáa. Èyí kò ní jẹ́ kí ẹ̀kú tán ń wọ̀ síta kó máa gún wọn lára. Nítorí bẹ́ẹ̀ aṣọ tó wọ̀ sísàlẹ̀ yìí tó wà lára rẹ̀ gẹ́gẹ́ náà pè ní
jẹ̀pẹ́ náà fi máa ń sọ wípé aṣọ tó kángun séégún là ń pè ní jẹ̀pẹ́. Akáṣe tá a bá wo ayé òde òní náà àwa náà ń wọ àwọn àwọ̀tẹ́lẹ̀ kan kó tó di báwa náà gbé aṣọ lé lórí. Sẹ́ẹ̀rí pé àwọn baba ńlá wa yìí pẹ̀lú ọpọlọ oríṣiríṣi àwọn àgbékalẹ̀ ìgbà míì máa wo Yorùbá títí máa ní ìran wo ló tún lè dàbí ìran Yorùbá. Ẹ mú béèrè. Béèrè kelo. Ẹ sọ bó bá ṣe rọ̀ yín lọ́rùn. Ẹ sọ bó bá ṣe rọ̀ yín lọ́rùn. Béèrè kelo ẹ sọ bó bá ṣe rọ̀ yín lọ́rùn. Mo fún yín láàyè ó yẹ sọ ní ìmọ̀ ìṣirò. Figure. 155. Ẹ wá mọ 155. Ẹ̀yin náà ẹ wá lọ mú ìbéèrè níbi tó ti tóbi ládùúrú àwọn ìbéèrè àwọn álífábẹ́ẹ̀tì ló wà mẹ́rin kì í mọ́lẹ̀ ẹ wá lọ mú 155 ṣe rí 160 ọgọ́jọ ni 160 tá bá sọ pé 155 kí ló máa jẹ́ tí 160 bá jẹ́ ọgọ́jọ márùndínní ọgọ́jọ orí àwọn ọmọ yìí pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ aládàáni ọ̀rọ̀ wà lórí ẹ̀ kéékèèké bá ti ń sọ ìsáré gbé sórí. Òrìṣà ní ìbéèrè ti jáde. Òrìṣà wo ni kò gbọdọ̀ fojú kan obìnrin nígbà tí wọ́n bá ń ṣe lọ́wọ́? Kò gbọdọ̀ fojú kan obìnrin. Orò ẹni bá fojú dòrò orò á ṣe kí ni orò á gbé ẹ bá ń pàtó fún. Ẹyẹ èèyàn tẹ́ ń wò mí lé inú mi ń dùn gan ni o tẹ́ bá ń wò mí dáadáa inú mi ń dùn gan torí èmi máa ń fẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n sì máa gba ìbéèrè náà àmọ́ ó ṣeé ṣe ń gbà míì náà ìbéèrè lè kọjá agbára akẹ́kọ̀ọ́ àmọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ Apostolic Faith wọ́n ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mú béèrè. Ìbéèrè gbì ó ṣe gbì yóò sì ṣe gbì àmọ́ ẹ̀rọ mú pa yóò rọ̀. Àwọn oníṣẹ́ wo ló ń lo ẹ̀wìrì lára àwọn iṣẹ́ abínibí ní ilẹ̀ Yorùbá tán ti kọ́ yín dáadáa àwọn oníṣẹ́ wo ló ń lo ẹ̀wìrì? Ẹ̀wìrì wíníwíní ojú aago ó tutù lọ ẹ fi ṣe fàjẹ́. Àwọn oníṣẹ́ wo ló ń lo ẹ̀wìrì lára àwọn iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá? Aṣọ rírán amúnidára o ẹ parí ẹ̀ á dáa fún gbogbo wa o ẹ ṣàṣẹ ẹ fà balẹ̀ sí ẹ sọ pé pàkàṣọ ó pàkàṣọ. Àwọn alágbẹ̀dẹ ni wọ́n ń lo ẹ̀wìrì. Kí lẹ̀wìrì? Ẹ̀wìrì náà fi ń fẹ́ná tí iná fi ń jò. Igi kan wọ́n ti mú ká sọ wípé bóyá bíi rọ́bà ńlá tàbí àwọn kinní tó wà nínú táyà ọkọ̀ wọ́n á rán wọ́n wá kígi kan bọ̀ lọ́tún kígi kan bọ̀ lósì. Iná tán dá síwájú wà ń bẹ̀ wọ́n dá sẹ́nu ọ̀nà tóóró kan sí i tí atẹ́gùn ti mọ̀ jáde wọ́n máa gùn béèrè kì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  ló ń fẹ́ náà wájú bó ṣe ń ṣe yìí atẹ́gùn ń fẹ́ sí àwọn ẹ̀rẹ̀ iná tí wọ́n ti kó síbẹ̀ àwọn èédú tí wọ́n ti dáná sí àwọn ló ń múná jò ẹ̀wìrì. Ẹ ti mọ̀ ẹ̀wìrì ó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ alágbẹ̀dẹ. Ó yẹ mú béèrè. Ìbéèrè ọ̀kànlélógójì. Èwo ni ẹ mú bẹ́ẹ̀? ọ̀kànlélógójì. Ẹ gbọ́ bí parí ogójì yẹn ṣe dún. Ogójì. Kí ni ìlàsà túmọ̀ sí? Ìlàsà kí ló túmọ̀ sábà níbẹ̀ ló bá ń gbé làsà ń wá bá ń gbé làsà mo ti ṣe sọ́yìn ọ̀yẹ̀ gẹ̀jọ̀ bá ń gbé làsà ń wá ó gbádùn ara rẹ̀ bá ń gbé làsà wá. Ìlàsà
wíníwíní ojú aago ó ti lọ ẹ fi ṣe fàjẹ́. ìlàsà lè jẹ́ ọ̀rẹ́ tí wọ́n fi ń bọ̀ wọ́n sí. kárìmọ́dé yìí ó gbádùn ara rẹ̀ ọ̀rẹ́ wàá fi ná èrò ni. ẹ sọ pé pàkàṣọ ó pàkàṣọ lóòótọ́ wọ́n sì wá gbìyànjú. mo ti kọ́kọ́ fún yín ní àṣírí ìdánwò lẹ́ẹ̀kan nígbà tí mo sọ pé ogójì wípé ọ̀kànlélógójì wọ́n á ní pé ó ṣe jì ìbọn ni jìn ìlàsà lọ gbé làsà wá fún mi nílé ló gbádùn ara rẹ̀ bóyá mo lè bẹ́ẹ̀m. ìlàsà àwọn èdè àkànlò èdè tí a fi bẹ́ẹ̀ lò mọ́ láyé òde òní òun ni ẹ gbọ́dọ̀ mọ̀. làsà ni ẹ pẹ̀lẹ́ ẹ ṣe dáadáa ọmọ dáadáa ní tá a bá wo nǹkan tó wà nílẹ̀ yìí àti nǹkan tẹ́ ẹ ti gbà ẹ rí i pé ó wà láàrin méjì. ṣẹ́yìn ló máa mú béèrè. ẹ̀yin ló máa mú béèrè ó yẹ mú béèrè. lí ó máa sọwọ́ alífábẹ́ẹ̀tì lónìí tẹ̀ mú. ìpèdè yìí parí ẹ̀ kí o sì ṣàlàyé bó ṣe yé ọ sí. bí alẹ́ bá lẹ́ bí alẹ́ bá lẹ́ ara ń ta àwọn olùkọ́ wọ́n ń tán tẹ̀bẹ̀lẹ̀ ní pé ayé mi mo jẹ́rìí ara mi bó ṣe rí nìyẹn. ìbà fáwọn olùkọ́ kò sẹ́ni tó mọ̀ tán o àmọ́ àwọn olùkọ́ wọ́n ń gbìyànjú. àwọn ọmọ wa yìí náà tán sì ń kọ́ náà tó bá yá àwọn náà ó bẹ̀rẹ̀ sí ni máa yinwọ́. balẹ̀ yóò ṣe balẹ̀ ẹ sọ pé pàkàṣọ ó pàkàṣọ àbí ò pàkàṣọ. mi kànlẹ̀ ó pàkàṣọ àbí ò pàkàṣọ. ó pàkàṣọ. balẹ̀ àfọmọ ayò fáyò. balẹ̀ tẹ bá rí ibi tó wèyí ti jáde láàrin ibi tán ti máa ń ta ayò ọlọ́pọ́n ni. ayò ọlọ́pọ́n tó bá ń ta lọ́wọ́ ó ní ilé 12 mẹ́rin ló wà nínú ilé kọ̀ọ̀kan. tó bá ti wá ń ta lọ bóyá ẹnìkan kó ayò bó ṣe ń jẹ ló ń kó sọ́wọ́ tálẹ́ bá wá ti lẹ́ lásìkò báyọ̀ ká wó fẹ́ ọmọ ayò fáyò. ilé ayò náà ti sọ di èèyàn bí ìgbà tó ṣe kó bímọ táwọn pé ìfúnpọ̀ ènìyàn wọ́n wá ń kó ọmọ pé kó ọmọ ẹ̀ sínú ẹ̀ padà fẹ́ ọmọ ayò fáyò yẹn ni pé kò sí ṣíṣe kò ṣàìṣe mọ́ fún kálukú máa lọ ilé wọn. ẹ ti rí lórí ètò yìí a wà láti kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ sí i mọ́ nǹkan tó ti ń kọ́ wọn. ẹ̀ẹ̀kejì láti jẹ́ kí a tiẹ̀ tún wo ìgbéléwọ̀n àwọn gan pé ṣé wọ́n dáńtọ́ àbí wọn ò dáńtọ́. tàbá dẹ̀ wo àwọn ọmọ apostolic faith ẹ̀ rí pé wọ́n dáńtọ́. àwọn ìbéèrè yóò ń ṣe wọ́n ní àbàdì bí mo ṣe ń rí wọn mú làwọn náà mú mi àjọ ń yọ síra wa kò sí ṣíṣe kò sáìsí. ó yá ẹ mú béèrè ìbéèrè kì í síbẹ̀. béèrè wo ẹ fojú inú wò ó yá ẹ pè bó bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn. ètùtù tí 80 bá jẹ́ 100 kí ni etí tó jẹ́? 120 kárìlá 120 kí ni ìbéèrè 120 kí ló wí òun rèé o. inú àṣà ló ti jẹyọ tí olólùfẹ́ kan tó bá fi ìkarahun ìgbín ránṣẹ́ sí ẹnì kejì rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀? nínú àròkò pípa láyé àtijọ́ ìkarahun ìgbín ẹ ṣáà mọ̀ karahun ìgbín tí olólùfẹ́ kan láàrin àwọn méjèèjì tó ń fẹ́ra wọn ó wá ní jọ̀ọ́ bá ń fún olólùfẹ́ mi kò ní mú un lọ fún rẹ̀ ó fún ẹnìkan pé bá ń fún olólùfẹ́ mi kí ni ìtumọ̀ ẹ̀? orí mi nǹkan ṣe mí ẹ bá fọmọ ẹ látẹ̀wọ́. àpọ́sólíkì a ti ṣe mí ní nǹkan látọjọ́ tí mo ti ń fi àwo òyìnbó jẹun kò fọmọ mi lọ́wọ́ rí mi ò rókan ẹ̀ bó lè gbà á. ìbéèrè tá a fi ṣe táǹkù ni ọkàn ẹ̀ ń fà sí ni ara ẹ̀ ń fà sí ìyẹn ni pé bí ìgbín ṣe ń fà
tá a bá rí bí gbèsè ń fa ìkara wọn àtẹ̀lé ìyẹn ni pé mo fẹ́ rí ọjà ríra ọkàn rẹ̀ ń fà sí mi ẹ tó bá fọmọ ẹ láti wọlé kan sí. ẹ ṣe gan ni ẹ mú béèrè. Oya ìbéèrè nǹkan kì í síbẹ̀ ẹ mú. 70. ẹ làmọ́lẹ̀ ní kò tiẹ̀ tí gbà ń dà pé 70. Tábà sọ pé 70 mọ̀ pé 100 ni mo sọ pé 80 jẹ́ lẹ́ẹ̀kan. Tábà ti wá sọ pé ìyẹn ni pé 10 ti dín 70. Tẹ́ ẹ̀ bá tẹ̀ wá fẹ́ máa 70 lọ pé 10 dín ní 100 àmọ́ ò ní fẹ́ gbà bẹ́ẹ̀ fún yín bá a ṣe ń pè gangan ní 70. Ìbéèrè tó wà nínú 70 ó béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ìbéèrè ajẹmọ́pọlọ ni ẹ jókòó ẹ wá farabalẹ̀ wò pé bí eléyìí ló ṣe yẹ ká ṣe. Báwo ni ìbéèrè náà ṣe sọ? Báwo ni Yorùbá ṣe ń túfọ̀ fún ẹni tí ó fọ́ lójú etí ẹ̀ tún di tí ọmọ ẹ̀ bá kú? Báwo náà ṣe máa sọ fún un pé ọmọ ẹ̀ ti kú o ẹni tá à ń sọ yìí ojú ẹ̀ ti fọ́ etí ẹ̀ dẹ̀ di bóò ló ṣe máa mọ̀ pọ́ ọmọ òun kú? bóò ló ṣe máa túfọ̀ fún? ajẹmọ́ ọpọlọ ni. Ẹ̀yin aráalé ẹ̀yin náà máa ṣe ṣírò. A lè lo adìyẹ ìranù. bóò la ṣe máa fún ládìyẹ ìranù? Bàbá tí ń bọ̀ a ó máa já ìyé adìyẹ ìranù. A fẹ́ sọ fún ẹnìkan ìyá ẹ̀ ni ó bímọ òun ló bímọ ẹ̀ ọmọ ẹ̀ ti wá kú àmọ́ ìyá tá à ń sọ yìí ojú ẹ̀ ti fọ́ etí ẹ̀ dẹ̀ di bó la ti máa túfọ̀ fún? bó la ti máa sọ fún ìyá ọmọ ẹ̀ ti kú o kò lè gbọ́ tá a bá sọ bẹ́ẹ̀ kò dẹ̀ lè fojú rí òkú torí ojú ti fọ́. ẹ̀yin gan sórí bí eléyìí ajẹmọ́pọlọ ni. Nínú ilé lọ́hùn gbogbo ilé gan ti ń yí gbogbo ilé bàbá ń béèrè lọ́wọ́ ọmọ pé bóò ni ọmọ náà ń béèrè lọ́wọ́ bàbá pé dáàdì bàbá náà ń wò pé bóò ni ó ti wá jẹ́ o ó yẹ ẹja rò rẹ̀ ẹja jọ ṣèṣirò ẹ̀ bóò la ó sì sọ fún pé ọmọ ẹ̀ ti kú o. Ẹ ràn wọ́n lọ́wọ́ láti fi ṣèfàjẹ́ ó pakasọ. Ìbéèrè ajẹmọ́pọlọ ni. Ó sọ lọ́gbọ́n kọ́ ìbéèrè ó kì díẹ̀. Iṣẹ́ ọpọlọ àmọ́ ká ní mo a máa gbé fún tá a bá gbé fún bóò ló ṣe máa mú. Torí lè rò bóyá tó bá gbé síwájú ẹ̀ nǹkan tẹ̀ ń sọ ni pé tó bá gbé síwájú ẹ̀ tó bá fọwọ́ kàn òun lè rò bóyá ọmọ yẹn sùn ó lè bóyá sùn tàbí nǹkan kan gbogbo yóò rẹ̀ òun á máa fi ìjàkadì ló máa bọ́pọ̀ lọ́jà pé kí ló ń ṣe ọmọ náà nítorí àìlákòókò kálákòókò wà ní tí n bá fi yín lẹ̀ dáadáa ó ṣeéṣe kẹjà torí ajẹmọ́pọlọ ni. Bá a ṣe máa túfọ̀ ẹni tí ọmọ rẹ̀ kú tó sì fọ́ lójú tétí ẹ̀ tún di ni pé a ó lọ sí ọ̀dọ̀ ẹni náà a wá mú ọwọ́ rẹ̀ òsì a ó nà síwájú a ó wá mú igi iná tó bá ń dáná igi tó ṣe ń jò lọ́wọ́ tán pé ó ti kẹ̀ dáadáa a wá fi jò lọ́wọ́ tán bá fi jò lọ́wọ́ yóò dùn á ní ìmọ̀lára ìyẹn ni pé iná ọmọ jó náà fi máa ń sọ wípé Ọlọ́run má jẹ́ kí iná ọmọ jó wa. Ibi tán ti máa túfọ̀ fún ni ojú ẹ̀sìn ló máa gbára dálẹ̀ ó ti mọ̀ pé ọmọ òun ti kú ni. Àmọ́ gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí kankan ò ní ṣe wá o. Ìbéèrè ajẹmọ́pọlọ. Ẹ mú béèrè. 200. Okòó tó bá ti di 200 ogún á di okòó 20 200. Ṣó ti yé yín? Tó bá jẹ́ 40 ogún méjì ó máa di òjì-lé-ní-igba. Tó ti yé yín báyìí? 200. sọ wípé ẹ̀yin ló mú ìbéèrè tó jẹ má sọ lẹ́ẹ̀kan àbí ẹ̀yin náà tuntun mú kan. Aṣọ wo ni Yorùbá ń pè ní gbérí? Aṣọ wo Yorùbá ń pè ní gbérí?
gbérí kìnìkan gbérí kìnìkan gbérí. Ó máa ṣe aṣọ táwọn ọkùnrin àwọn ọkùnrin àbí ṣé àwọn ọkùnrin ayé àtijọ́ ni àbí tayé òde òní? àwọn ọkùnrin wọn bẹ ó yá màá kúrò lọ́dọ̀ yẹn. àwọn ọkùnrin ayé àtijọ́ ni nǹkan ni mo wọ̀ sọ́rùn àbí ẹ ṣí àwọn wo ni? aṣọ wo náà ń pè ní gbérí? ẹ̀yin náà pé ẹ̀yin náà múra ẹ̀rọ dẹ́dẹ́ kan dúdú aṣọ tẹ́ ń wọ̀ olórúkọ tán ń pè eléyìí tẹ́yin náà wọ̀ olórúkọ tán ń pè eléyìí tí mo wọ̀ olórúkọ tán ń pè. kí wàá ní aṣọ tán ń pè ní gbérí? ká má fi àkókò ṣòfò. aṣọ tí à ń pè ní gbérí òun ni aṣọ táwọn ọdẹ ń wọ̀ tán bá ń lọ dẹ̀gbẹ́ tán ń lọ sóko ọdẹ. aṣọ tó ṣe wípé kò ní fún wọn ní wàhálà bóyá ibi tán ti ń lọ ní igbó kọ́ wọn lára. ó máa jẹ́ aṣọ tó mọ péńpé gbérí ọdẹ. títẹ́gùn ni jẹ̀pẹ́ eléyìí tó ń wọ̀ síta tá à ń rí gangan ni ẹ̀kú. ṣé ẹ gbàgbé? ẹyẹ pàtẹ́wọ́ bá tọ́ ẹ ṣí àmọ́ ẹ gbìyànjú gan ni. ká tó tẹ̀síwájú láti ọwọ́ ọ̀tún mi mo fẹ́ kẹ́ kí oríkì ìlú yín láàrin ìṣẹ́jú péréte kó dùn mọ̀ràn ó yá já lọ. mo jẹ́ ọmọ Ìbàdàn. Ìbàdàn Mèsì Ọgọ. ilé Olúyọ̀lé. ìlú Òjò. ìlú Àjàyí. ìlú Ògúnmọ́lá. ọmọ Àjẹ̀gbínyó. ọmọ Àfikarahun fọ́ọ̀rù. yóò dáa fún ọ. Ìbàdàn májà bí o ti jà lọ́jọ́ kìíní àná tó fi kó gbogbo ará yòókù lẹ́rú. Ìbàdàn ọmọ agbọ́sásí ogun má sá ọmọ agbọ́yàyè ogun má yá. bí a bá bẹ̀rẹ̀ láti máa kí Ìbàdàn ilé aṣú. ẹ bá mi fọmọ ẹ látẹwọ́. ẹ ṣe gan ni. ní ọwọ́ òsì mi ẹ sọ fún apọ́mù Oǹdó ní yín lẹ́ẹ̀kan yín gbàgbé àbí ọmọ Oǹdó ẹ bá kí Oǹdó. yes bẹ́ẹ̀ ni. ìlú Àkúrẹ́ mo ti wá. ìlú Àkúrẹ́ gangan ẹ mọ oríkì Àkúrẹ́? bẹ́ẹ̀ni sà. ẹ mọ̀ dáadáa? ó yẹ kó oríkì Àkúrẹ́ Olúwàjọ mi lójú. Àkúrẹ́ olóyè mẹ́kù. ọmọ amúdásílẹ̀ mọ́gbẹ́nú pani. ọmọ ọkùnrin fòkòtò péré. olómi méjì takọtabo. ala òkè alásàlẹ̀ alátẹ̀lá fi rẹ́rí ta fi jọ́mọ Àkúrẹ́. Àkúrẹ́ ìjà fọdún mẹ́ta kó má dá pàtàkì àlà sílẹ̀. ìran bàbá wa kì í bẹ̀rù ogun bẹ́ẹ̀ ni wọ́n sì kì í bọ eégún. ìjàkadì ló rọ Àkúrẹ́. ẹ bá mi fọmọ ẹ látẹwọ́. àmọ́ nígbà kan wà tí a ti gbọ́ oríkì Àkúrẹ́ pé àwọn ni ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pa ni. ṣé lóòótọ́ ni? ṣé ẹ̀yin náà ṣé ẹ mẹjọ rò dáadáa? ẹ mẹjọ rò ọ ń rojọ́ gan. ẹ ń jẹ́ ìrísà kíyèsí náà ẹ wá ìgbà tẹ wá dórí ètò Yorùbá wa ẹ wá ṣe bíi pé ọmọ jẹ́jẹ́ ni yín pé jẹ́jẹ́ lọmọ Èkó yín lọ àbí? ó yé mi èmi náà gba yín mú. ẹ já ka àwọn ìbéèrè tí ẹ ti dáhùn sẹ́yìn kí a lè mọ èyí tó kù. ẹ ti dáhùn 1 2 3 4 5 6 7 8 9 ó ti pé o. wọ́n ti dáhùn ìbéèrè 10 o. ìgbà mélòó la fi ń yín mú kí Ọlọ́run kó ṣàánú wa. látàárọ̀ ni a ti wà lórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa láti ṣe ìṣirò ìgbéléwọ̀n nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ Apostolic Faith tí wọ́n gbà. nínú ìbéèrè 10 wọ́n gba ìbéèrè 3.5. ẹ bá mi fún wọn látẹwọ́. ká ní pé ẹ bá ti ń wo àwọn ètò tá à ń gbé jáde ni ẹ ti mọ̀ pé ẹ gbìyànjú torí tẹ bá rí itú tí à ń fi àwọn akẹ́kọ̀ọ́ pa àmọ́ sì ń ràn wọ́n lọ́wọ́ sí ni ẹ mọ̀ pé ẹ gbìyànjú láàrin wọn. àmọ́ mo fẹ́ jẹ́ kẹ́ múra o nígbà tẹ bá máa pàdé àwọn akẹ́kọ̀ọ́ mìíràn kí ẹ fi ẹ̀yìn wọn bẹ́lẹ̀ torí pé tẹ bá wo ìsọ̀rọ̀ sí yín
ìmúra yín ẹ dáńtọ́ nínú èdè Yorùbá àti àṣà Yorùbá, àmọ́ ìbéèrè máa ń sọ akẹ́kọ̀ọ́ di ọ̀lẹ ńgbà míì ni. àmì fẹ́ jẹ́ kẹ́ tún múra àràbà túnra mú odò ń gbá rere. ẹ káàbọ̀ tẹ́ orí ètò yín, ètò wa, ètò Yorùbá wa. àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. a ó sì fún wọn ní ẹ̀bùn gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú títí ètò tí a ṣe ní òní. Iléeṣẹ́ African Children's Network TV wọ́n ní kí a fún àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n bá ti wá sórí ètò ní àwọn ẹ̀bùn gbàmọ́bìnrin. ẹnìkan ṣoṣo ni ó ń gbọ́ bùkátà ètò yìí. a sì ń rọ̀ yín ẹ̀yin olókoòwò ńláńlá, olókoòwò kéékèèké, kí a fi titi wa, kí a fi gbé tiyín lárugẹ, kí ẹ fi titi wa gbé titi yín náà lárugẹ. ẹ dákun, àwọn akẹ́kọ̀ọ́ ni à ń bá sọ̀rọ̀. nítorí bẹ́ẹ̀ ẹ̀yin náà lè wá ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ o láti dá sí ètò yìí, kínú wọn lè máa dùn. tá a bá ń ṣe báyìí, a rí i pé àwọn akẹ́kọ̀ọ́ yóò nífẹ̀ẹ́ sí èdè àti àṣà Yorùbá. Iléeṣẹ́ African Children's Network TV wọ́n ní ká gbé fún yín gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹni tí ó jáwé olúborí káre ọmọ ọ̀dọ̀ rere. kò tán síbẹ̀ o, wọ́n ní kí ẹ bá wa fún àwọn olùkọ́ yín ní owó irinṣẹ́, pé kán má bínú pé a dìídì gbé odidi olùkọ́ láti ilé ẹ̀kọ́ wá sí orí ètò. tó bẹ́ẹ̀ ẹ bá gbà bẹ́ẹ̀, ẹ bá fún àwọn olùkọ́ yín. ẹ ṣé gan ni, nítorí pé a pè yín pé ẹ wá, ojú òní tì yín, àdélébáre àrìnàkóre àkòyà ibi ò ní kò yín lọ́nà. bẹ́ẹ̀ bá ń lọ wájú, ibi ò ní bá yín. bẹ́ẹ̀ bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá yín o, lágbára Olódùmarè. ẹ ṣé gan ni fún ètò tòní. àwọn ilé ẹ̀kọ́ Apostolic Faith ni àgbéyẹ̀wò lónìí. wọ́n sì gbìyànjú níbi ìsọ̀rọ̀ sí, níbi oríkì, níbi ìmúra àti àwọn ìbéèrè tí a gbé wọn lé lórí. kẹ́ tó máa lọ, mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún wa. ṣé máa lè ṣe? ṣé máa ṣe? lára àwọn orin ìbílẹ̀ tí wọ́n ti kọ́ yín rí, ẹ kọ ẹyọ kan ká tó máa lọ. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. ẹ ṣé gan ni fún wíwá tí ẹ wá sí orí ètò yìí. nígbà míì tí a ó tún máa ṣe àkọ́tún ètò míì, gbogbo ilé ẹ̀kọ́ tó bá fẹ́ kópa kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí abẹ́ fọ́nrán tí wọ́n ń wò yìí. ẹ má gbàgbé pé ẹ lè rí wa wò bí ìran ní ojú ìtàkùn ayélujára tí a pè ní Africa Children's Network TV lórí YouTube, Facebook àti gbogbo ìtàkùn pátápátá. orúkọ tèmi ni Bákàrè Saheed Ọláwálé, jagunmólú èdè ní gbogbo ilẹ̀ kílẹ̀. géèrè nímọ̀ pé ó yàgò lọ́nà tàgò, ìgbà mo bólú yàgò tí ìbólú jí ń kọ́, mo bólú jí tán olótún yọ mí lẹ́nu. títí gbà mẹ́ta jọ máa pàdé, ó dìgbà kan náà, ó pa ká sọ.